pẹ̀lú bàbá wa olóyè Sunday Adéyẹmọ tó gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho. ìdí tá a fi wá rọ̀ wọ́n lè láti gbọ́ ọ̀rọ̀ ń pa wọn àti máa ṣe bọ̀ wọn ibi tó ń dé ibi tó ń lọ ibi tó náà ń gbà fún wọn dé kí ni àwọn nǹkan tó ń rílẹ̀ Yorùbá tó ń jẹ́ kó tó ń jẹ́ bí omi jẹ́ fún wọn kí dẹ̀ àwọn nǹkan tẹ́ pé tó ń ní gbára àlùsọ láti rí i pé ẹ̀dùn ọkàn wọn yìí ó jẹ́ nǹkan tí gbogbo ayé gbọ́ tí wọ́n á dẹ̀ rí i pé àwọn náà ọ̀dùn wọn ló ṣe lọ. tó bá bá wá ǹjẹ́ a lè mọ ìpìlẹ̀ olóyè Sunday Adéyẹmọ tó gbogbo ayé mọ̀ sí Sunday Igboho? Ibi tí Sunday Igboho ti jáde ní pé nǹkan bí ọdún bíi mélòó kan sẹ́yìn tí mo gbéra láti ìlú Ìgbòho ọmọ bíbí ìlú Ìgbòho ni mí ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mí original so wọ́n á move láti Ìgbòho yẹn lọ sí ìlú Mọdákẹ́kẹ́ lọ́sùn state àti mo dé ìlú Mọdákẹ́kẹ́ yẹn mo lọ bá bàbá mi lẹ̀ àwọn aráàlú yẹn máa ń pè bàbá mi ní bàbá Ìgbòho gbàtí mi débi àwọn ń pè mí Sunday ọmọ bàbá Ìgbòho so gbàtó kún ṣẹlẹ̀ ní 1997 tí mo jẹ́ kànáà tó kópa ní ogun yẹn ń gbà yẹn so gbàtó ogun yẹn wá lọlẹ̀ bàbá mi kó mbẹ àwọn padà sí ìlú Ìgbòho so gbàtó wọn á dé ìlú Ìgbòho yẹn ló kémi nìkan ní ìlú Mọdákẹ́kẹ́ so àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wá ń yọ Sunday ọmọ bàbá Ìgbòho kó nu okọ̀ mi àwọn kókó ń pè ní Sunday Igboho òbí tí ìlú Mọdákẹ́kẹ́ gẹ́gẹ́ ní Sunday Igboho ti wá okọ̀ yẹn ti jáde wá ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ní original tí o gbé original gẹ́gẹ́ tí alábàtàn tó gbé nípínlẹ̀ Ọ̀yọ́ yìí agboolé wa ló kọ agboolé wa nílùú Ìgbòho wọn pè ní agboolé aládìkún tó gbé tó bá fẹ́ kí mi gan wọn tó kí mi má láàfin tí èsì pé original ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lè mi tí lálábàtà kankan yìí ní fámìlì kankan tó wá látọ̀sùn original ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mí original gidi ni o. kí wàá ní ìpìlẹ̀ yín kí ló ṣe báwo ló ṣe bẹ̀rẹ̀ ló ti mú kékeré ìṣèwé lọ́tún ló sì báyẹn sá. tabanika fàáyàn ni ó jì gan ọ̀rọ̀ ọmọ tálákà gidi ni mí ọmọ tálákà gidi tí gbogbo àwọn tó bá wo program tó bá mọ̀ mí dáadọ́ sọ pé kò parọ́ bàbá mi ò lówó ìyá mi ò lẹ́sìn lẹ́kàn ìgbà tí mo wà ń kékeré àìsí owó lọ́wọ́ àwọn òbí mi mi ò jẹ́ kí ẹ̀kọ́ mi lọ títí tó jẹ́ pé secondary school mo ti stop torí pé ìgbà tí mo wà ń kékeré ńgbà yẹn tí o so anila mọ ẹ̀mí àti ya mo gbé pẹ̀lú ya bàbá mi àti bàbá mi àwọn náà tọ́ mi dàgbà so nílùú Ìgbòho ìdájọ máa ń lo kogi máa ń ṣe gítà máa ń pọn mi tà dáadáa táwọn yẹn mọ̀ wọ́n pe bàbá kan ní bàbá wa bàbá dógó Kánò nílùú Ìgbòho mo máa ń lọ roko àgbàṣe lọ́dọ̀ wọn bàbá yẹn sì ń bẹ láyé dìsí mi àtàwọn ọmọ bàbá alájọ máa ń lo oko tí bá roko dán bá dé lálẹ́ bàbá fún mi lówó so ọmọ bàbá wa kan yìí ń bẹ broda mi ni wọ́n kàn ní broda Wahab àwọn náà jẹ́ tọ́kọ́kọ́ ràn mí lọ́wọ́ tọ́kọ́kọ́ gbé mi dìde rí láyé wọ́n máa ń lọ jó pẹ̀lú wọn lépo wọ́n máa ń fọ wọ́n ní petrol station nínú àlọ́ jí lọ bẹ́ẹ̀ nígbàdí máa ti fọ́ máa ń gbálẹ̀ ń bẹ́ẹ̀ máa ń lo bọ́ọ̀kìsì wọn àfọmásí ni wọn ẹ̀gbọ́n yẹn láìkì mi tí bá wà ń lọ lé lálẹ́ tí bá ti rówó díẹ̀ yóò fún mi ló máa lọ sùkúl tí bá ti sùkúl máa tó padà wá sí lépo yẹn máa tó tún lépo sí so tí bá wà ń lọ lé lálẹ́ máa gbé machine wọn máa gbé wọn lọ sílé tí máa lọ afún mi lówó àníkùnbà máa ní kọ́ máa bá mi pamọ́ ẹ̀gbọ́n yẹn bá mi pawó yẹn mo bá mi dáwó yẹn jọ tí tó fi pé 2000 naira ń gbà yẹn wọn á ní kó bá mi fẹ́ ra machine torí mo mọ machine tó mo ti kọ́ sẹ́ mẹkáníìkì machine yẹn díẹ̀ nígbò ń gbà yẹn so pé kí n jẹ́ mo fi ṣe ọ̀kadà alẹ́ mọ̀ ọ́rọ́ ọ wá ní 2000 tí mo lọ́wọ́ ẹ̀ pé wọ́n ti ní machine ẹ̀gbọ́n yẹn sọ fún mi pé wọ́n ti ní machine pé 6000 náà pé machine yẹn ló ṣùgbọ́n àwọn máa bá mi fi 4000 kún owó machine yẹn 2000 tẹ́mi ní yẹn tó tàn bá mi fi kún tó bá pé 6000 àwọn fẹ́ ra màá mọ̀ dá owó tàwọn padà díẹ̀ díẹ̀ wọn ò fi kankan lé o ẹnu 4000 yẹn pé mo gbọ́dọ̀ mọ̀ dá 200 naira every day ẹ wo 200 naira ń gbà yẹn 20 naira lówó tó tóbi jù tí n bá ti jí dájú báyìí mo ti pè machine mi ọkùnrin kan mẹ́rin wọn ń pè ní ẹ̀jù ọmọ Òṣogbo èmi àti ẹni machine wa dájú ń gbòòrò báyìí ẹ lọ béèrè lọ́yọ̀ ọ̀rọ̀ tí ẹ bí anybody lọ́rọ̀ tí mo sọ ń gbòòrò anybody ń gbòòrò bí mo parọ́ so tí n bá ti ń jì í fàfẹ́ gbọ́n ẹ̀ tán ìwọ̀n bá sí ìjọba gbọ́dọ̀ máa mú lọlé fún ìyá bàbá mi àti bàbá mi àánú fi manage láti fi dè ní bá tó ti jí dájú mo tó ti gbé ọ̀kadà mi nìyẹn mo bá kúkú dálé ìwédó láti fi mọ ọ̀kadà yẹn láti mo fi pawó láti mi owó ẹ̀gbà tí mo parí secondary school Òṣogbo láti fi lọ mọ́ mo parí ní community primary school nígbò wa lọ sí Ìgbòho mọ̀rẹ́ grammar school Ìgbòho náà ló wà ní anybody mọ̀ so bàtí ò sí nǹkan kan mọ́ ìmọ̀ràn àdàdú ìwọ̀n bàtà gbára bàbá mi ká so bàtí mo wá ń sọ̀kadà yìí títí ọ̀kadà yẹn di méjì ẹ̀gbọ́n yẹn gbàtí mo pariwo gbèsè tí mo jẹ lórí ẹ̀ wá ní kí n tó mọ sanwó yẹn mo sì san yẹn tó wọn fẹ́ kí n mọ náà lọ gbọ́dọ̀ kí n tó mọ kojọ sọ́wọ́ gbàtí mo tó kó yẹn tó pé 6000 so ọgbọ̀n àpò ọba tó pe onímàsí mi ti ń ta kókó tó tà mí fún mi káàsì mo ara yẹn mo wá gbé fún ẹnìkan gbò wọn pẹ ní ẹni
average àgékù ìjọ làwọn pè é gbé machine yẹn fún òun bá mi gùn kan òun pawó yẹn jọ títí tèmi àtàwọn eléégún kẹfì jàǹgbò ìjà yẹn le gan tí mo fi kóńgbò pé mò ń lọ ìjà yẹn le gan ní àbá lọ́wọ́ mi gbé nǹkan mi sínú ilé bàbá mi tí mo fi wá move lọ sí Mọdákẹ́kẹ́ ìgbà tí mo dé Mọdákẹ́kẹ́ mo sì tó wá pọ̀ ọ̀kadà yẹn padà sí ìlú Mọdákẹ́kẹ́ mo tún tọ̀kadà mi sí ń bẹ̀ mo tún tọ̀kadà mi Mọdákẹ́kẹ́ yẹn títí ọ̀kadà tí mo ní Mọdákẹ́kẹ́ gbà yẹn ó tó 18 mo tún já alága ọlọ́kadà mẹ́. láti méjì dé 18 lálága. mo tún wá já alága ọlọ́kadà. so mo ṣe ń ṣègbésí ayé mi nìyẹn kó tó di gbogbo wa ṣẹlẹ̀ ní 1997. ogun Mọdákẹ́kẹ́ àti Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ wa ṣẹlẹ̀ ní 1997. bí mo ṣe ń ṣègbésí ayé mi títí tó fi dè mí nìyẹn mo ṣe ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. so bẹ́ẹ̀ bá wà láyé tó bá ti ní gbọ̀kànlé nínú Ọlọ́run tí ó sì sọ̀lẹ̀ tó múra ṣiṣẹ́ èèyàn padà jánà kì í ṣe agbára kì í ṣoògùn tí ẹ̀ bá ti nígbàgbọ́ ní Ọlọ́run mo jagun wáyé ayé ni ìwà gbọ́dọ̀ délé ayé kẹ̀kẹ́ jókòó tẹ̀tẹ̀rẹ̀ èèyàn ní jókòó tẹ̀tẹ̀rẹ̀ kó ló ń fẹ́ jẹ́ yẹn ẹni tó bá fẹ́ sùn kò ní sùn tó bá sùn ò lè sùn ó gbọ́dọ̀ sùn ó kọ yóò tó bá rí kí wọ́n sọ sámọ̀ sí tiẹ̀ lọ ní jalè sẹ́ńtò lé níbo olójú nǹkan mi gbé ní sísí 419 so nígbà tí èèyàn bá ti sùn tó ń wọ́n sùn tí wọ́n náà ń gbìyànjú èèyàn máa já náà jọkàn ó sì rí nìbọn kọ́kàn jókòó ó délé ayé jókòó ní Jésù ọmọ wa ànábì ọmọ wa ọ̀hún ẹ̀rẹ́ lẹ́mọ̀ ní èèmọ̀ gidi lọ́wọ́ ẹ̀rẹ́. tó bàbá wa dúpẹ́ pẹ̀lú ohun látàárọ̀ tí aráàlú bá gbọ́ Sunday Igboho wọ́n máa ń fi wé oníjàgídíjàgan láwùjọ kí ni ẹ rí tó jẹ́ ìdí eléyìí. ẹ mọ̀ pé téèyàn bá mọ̀yàn bàbá mi àmọ́ sọ̀rọ̀ kan á ní orúkọ tó máa mọ̀ ní mọ̀lá fi jayé ẹni tí ó bá mọ̀yàn wọn ò ní mọ̀ pé Ìgbòho tá à ń sọ yìí ìyẹn jẹ́ lọ́kọ̀ ìyẹn jẹ́ lèmi kọ̀ kò dẹ́sẹ́ tó lé ní Ìgbòho pàyà mi nìkan rí tàbí pé Ìgbòho pọmọ mi àkọ́kọ́ ẹ̀gbọ́n mi nìkan rí talẹ́ ní tó lè sọ ọmọ ń béèrè ẹni tó bá lè sọ pé Ìgbòho ló pa ẹ̀gbọ́n mi àbí tó pa bírọ́dà mi nìkan tó jáde kò sí náà n sọ ogun tá a jà ní Mọdákẹ́kẹ́ o tí mo pé ogun nìyẹn ajagun ni kò dẹ́sẹ́ tó lè sẹ́ tí yẹn máa ń jagun bọ̀ pé yẹn sọ pé mo gbé owó fún Ìgbòho kọlọ́ bá mi pẹ́ nìkan àsáyà kìlà mi ṣe rí láyé mi kí ni mo fẹ́ fi ṣe ebi mi náà ní fámìlì kí n má gbowó rẹ nìkan sì fi jẹ lọ́wọ́ pọ́mọ rẹ ní ọmọ pàyàwó rẹ kí n tẹnu pẹ̀lú yẹn mi ṣe ń kàwá ohun tẹ́mi kọ́ nìyẹn jẹ kẹ́yìn yẹn jẹ máa ta tán síbẹ̀ máa ta tán tí n bá bá ọjà lójú ayé tágbára mi bá ká mọ́ tó bá ọjà lójú oorun tí tó mọ sàkásí ọ lójú oorun mo ló ti wá ó sì máa yẹn jẹ lọ́wọ́n fẹ́ nǹkan tó ń bọ̀ pé ẹnìkan sọ pé mo gbowó fún Ìgbòho kọ́ lọ́ bá ń pa yẹn àwọn mi ṣerú nǹkan wáyé mi sáyà kìlà mi sì jalè ọ̀pọ̀lọpọ̀ tí ọba mọ̀ mi tó máa ń gbó kọ yẹn ó kọ yẹn kọ tó lágbá ó kọ yẹn ká mọ dẹ́rù gbèmí tí mo ló kọ ká tó mọ dẹ́rù bà mí èmi gangan yìí kó kọ mi á tó mọ dẹ́rù gbèmí ká ní ilé tí bá dájú kù bó ṣe rí mi. ẹ ṣeun bàbá o láì pé jàgídíjàgan fáwọn táwọn fẹ́ máa dà lóru kí ni ojúṣe yín nígbà tó wáyé ọ̀rọ̀ tó wáyé nígbà tó wáyé. ìgbà tọ́rọ̀ kan kọ́kọ́ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ onílẹ̀ mo kà sún ní ilé ńjọ́ yẹn máa ń gbọ́rọ̀ ògbọ́n jọ́sẹ̀ sókà gbàgbà kí ló dé wọn láwọn ọmọ onílẹ̀ ni wọ́n wà pẹ̀lú àwọn ọlọ́pàá yẹn wọ́n fẹ́ tóbi 300 pẹ̀lú àwọn ọmọ PC tọ́gì tí wọ́n kó lẹ́yìn tó pọ̀ gan wọn náà fẹ́ mọ gba ilé kọ̀ọ̀kan 200,000 naira ẹlòmíì ti kọ́lé ládùúgbò yìí sí ó ti lé lọ́gbọ̀n ọdún ìyá mi ń bẹ tó yẹ pé owó ilé yìí nígbà owó tẹ́nàtì nígbà tí fi ń tọ́ ọmọ léèwé àwọn mi ń bẹ tó ń jẹ́ rìtáyà pólísì rìtáyà sójà rìtáyà nkankan rìtáyà tíjà tí wọ́n wá ládùúgbò wa yìí tẹ́ wá dé lójijì tẹ́ni kọ́ mọ tún ẹ̀yìn gba jọ́júmẹ́ǹtì kọ́ mọ mọ́ wá irú rádáadáa kínú àyè bá ní gbogbo èrò aráàlú bá sunkún wálé níbí báyìí pé kí n gbà wọn o bá bọ́ọ̀tà fúnra mi mo sì bọ́ọ̀tà fúnra mi mo rí i pé mo lé gbogbo àwọn ọmọ onílẹ̀ yìí mo lé wọn gan fúnra mi mo lé wọn àtàwọn tó ń jọ kóra wá àtẹ gbogbo tọ́ọ̀gì tí wọ́n kó wá mo lé wọn náà àwọn aráàlú sì dùn wọ́n bá mi wọ̀ pé látòní ìlọ tí n fi darúgbó tí n fi wọnú lẹ̀sùn tí n bá tún gbọ́ pé wá gba owó kan bí pọ́ ọmọ nílẹ̀ kan òkú méjì ọjọ́ bọ́lọ̀ ń lé mo sáà lé wọn fún àwọn aráàlú dẹ́dùn kálukú balẹ̀ so nígbà tó dẹnu tó mẹ́ta yìí wọ́n tún ní àwọn kan wọ́n tún jà sókà láwọn kan park manager wọ́n ń jà pẹ̀lú ọlọ́kadà àgán dákọ̀ mímú kí n tèmi mo sọ ọlọ́kadà mo sì park manager ìyẹn ọ̀rọ̀ àwòrán sọ́ni èmi ti kọjá mo ti kọjá ọ̀rọ̀ náà dánadáná àwọn ń jà pẹ̀lú ọlọ́kadà wọ́n ń jà pẹ̀lú park manager kí n tẹ́ mo sì park manager mo sọ kadà ìlú ọlọ́kadà fẹ́ pa ohun tẹ́mi ń sọ fáwọn tó ń gbowó lọ́wọ́ wọn ni pé ẹ fi àwọn ọmọ ọlọ́kadà yẹn lọ́rùn lẹ̀ bẹ́ẹ̀ bá ti ẹ̀ fi pọ́n àwọn ilé ẹ̀ fi pọ́n mi nítorí pé jọ́sìn ìyànà ilé tèmi ni ẹ mọ́ gbowó kankan lọ́wọ́ wọn mọ́ ẹ mọ́ gbowó lọ́wọ́ ẹ fi wọ́n lẹ̀ níjọ́ tí wọ́n dẹ̀ ń jà wọn jáde síbẹ̀ irú ìjà tèmi irú ìjà arú mi ti kọjá irú ìjà ọlọ́kadà ń jọ́sàn èèyàn mi àwọn oníbẹ̀rẹ̀ tèmi fẹ́ jà
ẹni tí ò ní lárí tó mi àwọn tó ń gbéra wọn tó ń gbéra wọn tó ń gbéra wọn tó ń ṣe dáadáa tó ń gbéra wọn èló náà ń pa èló lọ́lọ́kadà ń pa àtàwọn tó láwọn kan gbó àwọn tó fẹ́ gbó lọ gẹ̀rù àwọn ìwọ làwọn yẹn tí ó rọ àwọn èèyàn lèmi ọmọ bá jà àwọn tó ti mú gbóyó tán tán mọ wàrà wọ́n ti mú gbó wọ́n ti mú kúmu tán mọ wàrà wọn ò sí rí mọ́yàn àwọn tó wọ́n sí rí mọ́yàn àwọn èlèmí ọmọ abájà ayé ọmọ bú mi bí ọ̀wá rẹ̀ yẹn gidi bá jà àwọn olè ìlú àwọn olóhùn wọn ìlọ́wọ́ ń bá jà méjà gbórújà dáadáa báyẹn ìjà méjì àtọ̀ ìjà pé ẹ mọ́ fìyà jẹ èèyàn nírú ìjà tí mo gbé àwọn ọmọ ọlọ́kadà yẹn pé ẹ mọ́ fìyà jẹ wọn èló lọ́lọ́kadà ń pa ẹ fi wọn lẹ̀ ẹ lọ gbó yín bò míì kì í dẹ̀ sí pé mo bọ́ta àwọn ọmọ mẹ́jọ wá dọ̀ mi mo bá wọn kọ́ ọlọ́pàá pé kọ́lọ́pàá lọ disturb àwọn tí ọlọ́pàá ni aláàbò òlu àwọn agbófinró ni mo pè pé ẹ wá mú tó táwọn ọmọ dá wàhálà alẹ́ ìjọsìn ilé mi o wọ́n mọ̀ pé gbòòrò tún bẹ̀rẹ̀ wàhálà o tèmi nù. so gẹ́gẹ́ bí akọni Oòduà ojú wo lẹ lè fi ojú wo lẹ lè fi wo ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn tó wáyé gẹ́gẹ́ bí pé wọ́n ti ń sọ lọ́tún wọ́n ti ń sọ lọ́sí Àmọ̀tẹ́kùn ni o ojú wo lẹ fi wò gẹ́gẹ́ bí akọni Oòduà nílùú yìí. wẹ́ ojú tèmi fi wo kinní yẹn bẹ́ẹ̀ mi sì má bá ẹ̀ wá ẹgbẹ́ mi kọ́kọ́ sọ̀rọ̀ nípa kinní yẹn pé káwọn bàbá wa tí wọ́n bá kó wa síta àìmọye alágbára tó wà nílẹ̀ Yorùbá tó pọ̀ gan tó ń jọ̀dọ̀ ṣùgbọ́n kó tó di pé a bínú sáwọn Boko Haram tó ń dà àwọn bàbá wa àtàwọn àǹtí wa àtàwọn ẹ̀gbọ́n aláàmú kó tó di pé a bọ́ ta láti bá wọn jà wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ àwọn bàbá wa nú kàn ṣèwé fún wa wọ́n sì kó wa jọ láti fèsì Boko Haram láti gba ẹ̀tọ́ Yorùbá fún wọn kì í ṣe bí mi ṣe mẹ́ bàbá yẹn wá èmi ò sọ pé bí wọ́n ṣe ṣe ìkọlẹ̀ mi sọ pé kí wọ́n ṣe kì í ṣe pé nígbà tí mo ń wo kinní yẹn níbi Àmọ̀tẹ́kùn mú out gbogbo yẹn kì í ṣe pé ká lọ bá gómìnà kankan àwọn bàbá wa àwọn bàbá àtìá ni kí wọ́n búra fún wa kí wọ́n sì tì á lẹ́yìn kí wọ́n gbàbọ̀dé fún wa bí mi sọ nìyẹn o pé ẹ tì á lẹ́yìn ẹ̀rí bọ́n tí mo sọ lórí àbọ̀dé yẹn ó padà ṣẹlẹ̀ wọ́n padà sọ Àmọ̀tẹ́kùn yẹn di nǹkan tó ń fẹ́ mọ fi jẹun akẹ́kọ̀ọ́ wọn bọ́ bàbá wa àbọ̀dé ní ẹwúrú nǹkan tó ń ṣe é sìn wọn náà gbá Àmọ̀tẹ́kùn yẹn kalẹ̀ wọ́n sọ di business àwọn kan expect owó lórí ẹ̀ àwọn kan pé wọ́n gbọ́kọ̀ fáwa wọ́n gbọ́kọ̀ bẹ́ẹ̀ ní wọ́n fún mi lówó nígbà tó wọ́n fún mi lówó so dáadájú tí a bá ń jọ ọmọ Yorùbá àfi kó gbóró lọ́rọ̀ ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀kọ́ tó ṣe nǹkan tó yẹ kó ṣe o gbọ́dọ̀ gba owó lórí Yorùbá kó tó ṣe nǹkan tó yẹ kó ṣe ẹ̀rí pọ̀ ọmọ ilẹ̀ Yorùbá pọ̀ so òótọ́ ọ̀rọ̀ kò ní ká mọ́ sọ̀hún àwọn tí wọ́n ń bá wa jà àwọn Haúsá Fúlàní tó ń bá àpò yìí àwọn ń dúró dowó táwọn bàbá wọn bá ti fún ọ ní ọ̀dà báyìí wọ́n ń bínú lọ nìyẹn èmi ò sọ pé kó asábẹ́ gómìnà àwọn gómìnà tó lọ kó asábẹ́ àwọn sọ di bísínẹ́sì ẹnu àwọn gómìnà yẹn gan òkò ẹ ti understand ní state àwọn wà yẹn sì PDP làwa Ọ̀ṣun APC ni wọ́n Èkìtì APC ní gómìnà ẹ̀bẹ̀ Ondo state APC ní gómìnà ẹ̀bẹ̀ abẹ́ẹ̀kọ́ Èkó APC ẹ wá ní kí gómìnà PDP tí a ń bí ayé àyìn kó sọ̀pọ̀tì àwọn ẹ̀kọ́ jọ ṣe papọ̀ bó làjọ ṣe pọ̀ ti fẹ́ wà láàrin wọn àwọn APC ni wọ́n sì lòkè òkè tá a sì ń sọ yá Haúsá Fúlàní ló lórí wa ń bẹ abẹ́ẹ̀kọ́ ni gbogbo agbára tí ń bẹ́lẹ̀ Yorùbá lé ní pápátá Haúsá Fúlàní ló wáyé di bẹ abẹ́ẹ̀kọ́ ni ẹ wá lẹ dá Àmọ̀tẹ́kùn lẹ̀ ẹ wá lẹ wá kó wọn sábẹ́ gómìnà kan gómìnà máa béèrè owó láti federal pé Àmọ̀tẹ́kùn tí mo dálẹ̀ mo nídìí owó láti fi sponsor rẹ o ti gómìnà kọ̀ọ̀kan wọ́n á sọ di business wọ́n sì sọ gbogbo nǹkan làwọn sọ di jẹun tí wọn ẹ ti understand wọ́n á sọ di business nígbà tí wàá ní afẹ́ bá Boko Haram jà kì í ṣe pa ní afẹ́ dá Àmọ̀tẹ́kùn lẹ̀kẹ́ kó wá sábẹ́ ọlọ́pàá ẹ̀tún wá fọ ọlọ́pàá hẹ́ẹ̀dì ọbẹ̀ ẹni ẹ̀ ń bọ́ ní ṣe ọlọ́pàá mọ́ wọn ṣé ọlọ́pàá tẹ́ ẹ kó papọ̀ mọ́ Yorùbá láti lọ fèsì Boko Haram ẹ mú ọlọ́pàá Haúsá Fúlàní ẹ kó papọ̀ mọ́ Yorùbá láti lọ fèsì Boko Haram ṣé ọlọ́pàá yẹn tọ́jà Haúsá Fúlàní wọ́n máa wò kẹ́ mọ́ pa àwọn fámìlì rẹ̀ kódà bá àwọn fámìlì rẹ̀ ń ṣe aburú yóò aláburú àwọn fámìlì òun ṣe kẹ́ mọ́ pa wọn rọ́bìsì lẹ́sẹ̀ ẹ lè rí nǹkan kan lè ṣe tó kéré kankan Yorùbá nìkan la ní kí àwọn ọ̀dọ́ Yorùbá tá a bá láyà tá a lè fira wálẹ̀ èmi ò kúkú béèrè nǹkan kan pé bá gbé nǹkan kan ohun tẹ́mi fẹ́ fi bá Boko Haram jà lọ́pọ̀ ara mi ó wà lọ́wọ́ mi mi nídìí ẹ̀ lọ́wọ́ gómìnà kankan kí ni àwọn gómìnà tó fẹ́ sọ di business làwọn fi ń ṣe wọ́n máa kọ sínú àpò ìjọba pé owó àwọn Àmọ̀tẹ́kùn iye báyìí là ń ná lórí ẹ̀ lóṣù wọ́n tún máa sọ tán bá ná 10 naira lórí ẹ̀ wọ́n kàn dẹ́nu àlàwọn náà àwọn náà ti mú tiwọn sápò ńbẹ̀ business ni gbogbo nǹkan báyẹn ní kẹ́ ṣe báyẹn kò lè sí èso rẹ̀ kankan tí ìyẹn fẹ́ kò lè ṣe èso rẹ̀ kankan tí gómìnà bá fẹ́ rẹ̀ wá lọ́wọ́ lórí ẹ̀ kọ́ gómìnà mọ́ dá sí kó gbẹ́tọ̀ ẹgbẹ́ tẹ dálẹ̀ yìí o láti kọ̀yà láti bá Boko Haram jà yìí o nǹkan tẹ́mi náà lágbára ní stéètì mi o mo sọ̀pọ́tì yín ṣé nígbà tó fẹ́ dá OPC lẹ̀ sábẹ́ gómìnà náà kò sí wọ́n padà bá ẹgbẹ́ OPC yẹn jẹ́ nígbà tó OPC kọ́kọ́ bẹ̀rẹ̀ ta ló lè gbé náà ojú ẹkùn láìsàwò ẹgbẹ́ yẹn kọ́ dúró àṣìlábẹ́ gómìnà kankan àṣìlábẹ́ níbo dá dúró àwọn jákèjádò pọ̀mọ́ Yorùbá ni wàá dájọ́ apẹ̀rẹ̀ àjọpá dúró
ṣé àwọn tó plan ẹgbẹ́ OPC yẹn gbà yẹn tí wọ́n sí láyé mọ́ ni tẹ́wálẹ̀ plan ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn láti bá Boko Haram jà ẹ wá lẹ kó wọn sábẹ́ ọlọ́pàá ẹ kó wọn sábẹ́ gómìnà ẹ kó wọn sábẹ́ wèrè kan rọ́bìsì lẹ́sẹ̀ òsì gbáà ni ìyẹn àwọn yẹn ọ̀rẹ́dì àti gbìjà Yorùbá àwọn ń ṣe tiwọn àwọn wà tó ń jẹ àwọn yẹn mi ò mọ̀ ń pa ẹ̀ ìyẹ̀gbẹ́ mi bá wọn dá sí tá a bá fẹ́ gbé ṣe tán láti gbìjà Yorùbá kì í ṣe bí wọ́n ṣe kó wọn sábẹ́ gómìnà lápò wọn sábẹ́ gómìnà èmi dẹ̀ mọ̀ pé tó bá pẹ́ títí akóló ló pe bàbá ẹ̀ tó bá pẹ́ títí kálukú ọ̀dọ́ dọ́mù yẹ ẹ̀gbẹ́ kájọ dúnbándé ara wa tájọ kọjú ìjà síra wa à ń ṣe fíìmù lọ́wọ́ ni dandan ni sojú tèmi ní òsèkò ní sẹ́yìn ni kì í ṣe kàtí ọ̀pẹ ẹni pé àwọn bàbá táwọn sọ wọ̀nyí alábọ̀dé lọ́pọ̀ nu wọn gbogbo tó ń pè wọ́n ń ṣe ní ṣe pé káwọn fi kẹ́lẹ̀ fáwọn ọmọ àwọn ni wọ́n ń ṣe àwọn bàbá wa yìí nínú wọn máa ta wá àwọn ní yá pílánì tèmi ní lórí Yorùbá tí máa rántí mọ́ pamẹ́lẹ́kùn kí ẹ ṣe bẹ́ẹ̀ yẹn tá a bá fẹ́ gbòmìnira àwọn kan wà láyé àwọn kan gbogbo ọjọ́ fẹ̀mí lẹ̀ ni ẹnìkan ò lè dìde kó lóun fẹ́ dájọba bájà sẹ́ńgbọ́ ẹnìkan ò lè bá ìjọba jà àfi kí gbogbo ọjọ́ síra lọ́kàn ìjọba ò sí bájà ṣùgbọ́n tí gbogbo abájọ kóra wa pọ̀ Yorùbá ní àìkọ́wọ́ rí ejò ní ìsìnkú kaláńkọ́rí tí ọ̀ká bá ṣáájú tí pamọ́lẹ̀ bá tẹ̀lé tójú làbá bọ̀ kò sí babalábá bẹ tó lè gbé náà jọkùn láì sáwó ẹ̀jọ̀ understand àpàràpọ̀ kì í ṣe pàwọn àpàràpọ̀ alọ́kọ́sábẹ́ alákọ́sábẹ́ gómìnà kan ara ránṣẹ́ kó àmọ̀ gbowó oṣù wèrè kíni wọ́n sọ di business ìjọba ti sọ di business ẹ̀wá ni wọ́n bá nìyí látọ̀ kí wọ́n ṣe ní bá nìyí ṣé nígbà táwọn dá èyí tí wọ́n dá àwọn dá lẹ́lẹ́ Haúsá ṣé wọ́n kó sábẹ́ ibi wọ́n dá tí wọ́n kó ra wọn jọ group ni ṣé nígbà tó fẹ́ dá Boko Haram múlẹ̀ ṣé àwọn Boko Haram yẹn ṣé wọ́n lọ kó ra wọn sábẹ́ ìjọba ni wọn ò kó ra wọn sábẹ́ ìjọba wọ́n dá dúró ni nígbà tó fẹ́ dá baka sílẹ̀ nílò yìí bò ṣé wọ́n kó ra wọn sábẹ́ gọ́ọ̀mẹ̀ntì kankan ni wọ́n kó ra wọn jọ ni wọ́n plan ẹ ti understand ẹ wá kó ra ẹ̀ ń jọ wọn ni wọ́n lọ́ọ̀tì Àmọ̀tẹ́kùn àwọn governors wọ́n fẹ́ lọ́ọ̀tì Àmọ̀tẹ́kùn àwọn governors tó yẹ pé ó lé gbogbo wọn ó lé gbogbo àwọn governors yẹn àwọn wà tó ń jẹ ni wọ́n fi wá ṣe business ni àwọn governors yẹn wọ́n náà tà wá débi tá a délé nìyí torí pé kálukú ló fẹ́ lókọ ló fẹ́ nípò ló fẹ́ ṣe bá ló fẹ́ sa kálukú ń sáré ara ẹ̀ ni kì í ṣe pé bá a ṣe ní kọ́ sí nìyẹn a ní pé káwọn bàbá wa kán kó wa jọ ẹni tó bá wá dá rẹ̀ lójú náà ọmọ Yorùbá kó lè mi dára mi lójú mo fara mi kalẹ̀ kájọ fèsì fún padà kì í ṣe pé káwọn lọ kó mọ́tò ìjọ ká tó sẹ́gbẹ̀ẹ́ títì káwọn sọ fún àwọn Àmọ̀tẹ́kùn bẹ́lẹ́gbẹ̀ẹ́ títì ń bẹ̀ yẹn à ń dá mọ́tò dùn rọ́bìṣì amọ̀bi tí àwọn tí ń jẹ́ àwọn bàbá wa gbé Fúlàní Haúsá Fúlàní tí ń bá àwọn bàbá wa jà tó ń kọ́ àwọn ọmọlúwa tó ń lọ ń jẹ gbogbo tó àwọn bàbá mi lóko tó ń jẹ̀gẹ́ àwọn bàbá mi sáké mo mọ̀bi tí wọ́n wà ẹ̀jẹ̀ lọ bá wọn fúnra mi kájọ fèsì ara wa tó bá tó bẹ̀ ṣùgbọ́n tèmi nídìí lọ́dọ̀ yìí ni pé kẹ́ ẹ mọ̀ sí pé ẹ̀yin bàbá wa yóò ẹ̀ mọ̀ ń pa ẹ̀ kì í ṣe pé wàá sọ padà sọ wá di terrorist ẹ̀ sọ wá di criminal sọ wá di apààyàn ẹ̀yin náà gbọ́dọ̀ mọ̀ sí tájọ mọ̀ sí àmì tẹ́ẹ̀bà àmì ìdánimọ̀ tẹ́ẹ̀bà fi sí wa lára tẹ́ẹ̀fì mọ̀ dáàmọ̀ pé sẹ́tà ń ṣe yẹ ilẹ̀ ara wa ohun tèmi ni mo fẹ́ nìyẹn kì í ṣe pé kẹwàá lẹ kó mọ́tò jọ ẹ wá ní ká Àmọ̀tẹ́kùn lọ́dún sẹ́gbẹ̀ẹ́ títì àwọn náà máa sọ̀rọ̀ àwọn náà máa dá mọ́tò dùn àbí àwọn náà ọkọ àtìyàwó ti máa ń jà ẹ jẹ́ kọ́lọ́pàá ẹ jẹ́ káwọn police kọ́ mọ sèyún ń gbòòrò kọ́lọ́pàá mọ mú tọkọ tìyàwó tó bá jà kọ́lọ́pàá mọ mú ẹni tó ń dà lúrú tó ń jalè ẹ ti understand ohun tá a ní kí a fẹ́ dá Àmọ̀tẹ́kùn lẹ̀ fún ni pé àwọn Boko Haram tí wọ́n ń da àwọn tí wọ́n ń jẹ́ àwọn bàbá wa àtàwọn àǹtí wa àtàwọn bróda wa gbé àwọn tó wà lóyìnbó lè wálé mọ́ ẹrù ń bá àwọn kan máa já wọn gbé wọn tá la fẹ́ dá àwọn x-men la fẹ́ face kọ̀dẹ̀kọ́ ọlọ́pàá kì í ṣe pé kí wọ́n kó asábẹ́ ọlọ́pàá ẹ lè kó asábẹ́ ọlọ́pàá for what á dàdúró tiwa ni sọ àwọn x-men tá fẹ́ lọ bájà sábẹ́ ọlọ́pàá náà wà ní sábẹ́ gọ́ọ̀mẹ̀ntì náà wà ní wọ́n dàdúró ni ẹ ti káwa gẹ́gẹ́ lọ bá wọn kájọ face kájọ jà bọ̀ kẹ́ mọ̀ sí kẹ lọ́wọ́ sí lòun tèmi nìkan ṣe kì í ṣe pé dáhùn sáré mi fi bá wọn dá sí mo fẹ́ ra dúró lórí ọwọ́ mi bí mi ṣe fẹ́ kọ́ ni wọ́n ṣe yẹn èmi dẹ̀ mọ̀ pé tó bá padà yá akólólò ó pe bàbá èmi mo sọ fún yín bẹ́ẹ̀ ẹ wo gbogbo agbára tí bẹ́ẹ̀lẹ̀ Yorùbá lè ní for example mo travel mo lọ ra mọ́tò kan kó tọ́ nínú kẹfẹ́ àbí 10 days ago mo fẹ́ kọjá ní bọ́dà àwọn Haúsá tó mọ ní bẹ́ẹ̀rù tó ń ta nǹkan kan yẹn wọ́n kọjá tí mo wọ̀ báyìí ní sẹ́mẹ̀ èmi wá fẹ́ kọjá Haúsá kẹrẹ̀ dàmílò migration mo fọlọ́ tọ́lẹ̀ mi búra ó lè mi ní kọjá oníkan padà síbi tí mo bá wọn gbé ọ sí pé ní kò ní da tí bá bá rẹ ò ní da ọ rí là lójú mi ni ọ̀rọ̀ tí mo sọ ìdariwo ọ wá lọ sọ fún kọ̀ǹtólà immigration tó wà ń bẹ Haúsá náà lọ́jọ́ gà wọn bẹ ní sẹ́mi Haúsá ní kọ̀ǹtólà wọn bẹ ó bá ní kọ́lọ̀ pẹ̀lú wa wọn á déwájú ni mo ní mi wọlé ẹdún síta gbàgbà mi ká jọ sọ lábàfẹ́ jọ sọ ni ó ní kí n padà mo ní òtó bẹ́ẹ̀ wọn ò bí ọ̀dà débẹ̀ ṣé àwọn wèrè ẹgbẹ́ rẹ tí wọ́n kọjá torí pé mi ò ti gbéde rẹ àbí torí pé mi ò gbéde tó sọ àbí nígbà tí ọmọ ìyá rẹ olórí bu wèrè tó dóyè ó ṣèdè sí ọ ọgọ́tẹnu tèmi ó ṣe jẹ́ kèmí gan orújọ́ pé àwọn tèmi rí tí wọ́n kọjá ìgbélé tí ò dá wọn padà tó jẹ́ pé mi lọ́ fẹ́ dá padà ọ̀rọ̀ ẹ̀ darí ogun tó díjà bá àwọn ọmọ Yorùbá ti mẹ́mẹ́ wọn níran wọn lẹ́nu
wọ́n kàn sáà ra wọ́ síbi náà ń dọ́gbọ́n dó sẹ́yìn náà ń dó sí kọ̀rọ̀ náà pé kí n sá dákun kí n mọ́ lọ kí n sá jọ pé àwọn òní táwọn lè ṣe sí ẹ wo ibi tí Yorùbá bára wọn dé ẹ wo ibi táwọn bàbá bá dé ẹ wo orú airport wọn sì kí ni yẹn mọ́ pamílẹ́kùn débi pé wọ́n ní Muritala International Airport lẹ́kọ̀ọ́ sẹ́ni pé lórí burúkú ni tó sọ Muritala tó sọ International Airport wa lẹ́kọ̀ọ́ tó sọ ní Muritala sẹ́ni pé ní parun ni ẹ mọ̀ bínú ẹ̀ tó bá pé àwọn bàbá yẹn ò ní ronú ni ẹ dákun ní sáà bàbá yẹn ò ní ronú ni sọ́rí o wọ́n lẹ́nu ọmọ ọgbà yàpàdé mọ́ fẹ́ kọ́ foríjì mi o bọ̀ kí ni ẹ̀ mọ́ ń dùn mí wọ́n dẹ̀ ní bàbá wa kẹ́nẹ́ lọ sọ wọ́n ní bàbá Ọbásanjọ́ lọ sọ Èkó ní Muritala International ẹ̀ báyìí bàbá ti bàjẹ́ tí táwọn bá ní àtúbọ̀ tí bàbá bá fẹ́ ní àtúbọ̀ tá ẹ̀rí wọ́n bẹ lójú ayé báyìí wọ́n ya bọ́ agbádá lẹ̀ kó lídìí wa kán lọ yọ Muritala yẹn kó mbẹ wọ́n sọ lóko tí wọn ò tí kú báyìí kán tó kú tó bá kú tán wọ́n sùn sáré wọn náà wọ́n bẹ láyé báyìí kán ya bọ́ agbádá wèrè wọn yẹlẹ̀ kán lídìí wa lọ sí Èkó kán lọ yọ kó mbẹ báyìí bí wọ́n sì yọ á padà yọ ó lè pẹ́ ni á yọ ara àwọn ọmọ Yorùbá àwọn ọmọ kẹtọ́ ní ọpọlọ Yorùbá kàwé àwa la kàwé jù àwọn wèrè bí orúkọ kàwé tó wà ara àwọn ọmọ wa kan tó ní ọpọlọ tí ó padà kọ ya ìbò ẹ dìde ẹtẹlẹ wa àwọn la kàwé jù àlàjìyà tí ẹ bá dé gbogbo olú èbó nísìn ẹ lè rí Haúsá Fúlàní kankan bẹ Yorùbá àti Ìgbò lẹ́mọ̀ rí tí wọ́n fọ tọ́lẹ̀tì tí wọ́n fọ ọlẹ̀ tí wọ́n fọ gbá ní òtútù burúkú tó bá padà yá àwọn Yorùbá kan ó dìde tó máa múra tó ti ń sìn tó lídìí wa tí a padà lọ tá padà lọ tá lọ yọ wèrè ọkọ tí bàbá wa àgbàlagbà sọ́ọ́dì bàbá ọmọbìnrin o náà bàbá wa bàbá àgbà ya Ọbásanjọ́ tí wọ́n lọ sọ Èkó ní Muritala International Airport sóhun tó ń sìn ẹ́ dà wọn ò ní ròmù sóhun tó ń sìn ẹ́ dà sóhun tó ń sìn ẹ́ dà ẹ lè rí gbogbo airport bẹ́ẹ̀ lẹ́ Haúsá sì kẹ́ orúkọ Yorùbá gàgán mẹ́ kó tiẹ̀ wá sọ olókọ tiwọn gàgán káwọn tiẹ̀ sọ olókọ tiwọn kọ́mọ pé ní Ọbásanjọ́ International Airport sínú òní dùn sí àbí wọ́n sọ l'Abíọ́lá àbí wọ́n sọ ní Awólọ́wọ̀ International Airport ẹ síbẹ̀ ẹ wá sí ńgbọ̀ bá ya ara àwọn ọ̀dọ́ tí ó dìde tí ó tọkọ ya ẹni nìṣó níbẹ̀ òní lọ́jọ́ pé ohun tí mo sọ yóò lè pẹ́ ohun tèmi sọ kò lè pẹ́ nísìsiyìí àbá múra tí Yorùbá ò bá múra dáadáa Haúsá Fúlàní ni ó tún ṣe president wa lẹ́yìn tí ń bọ̀ wọn ò ní gbé fún Yorùbá ohun tí ń dùn mí lórí àwa Yorùbá nìyẹn àwa ọmọ bínú àǹkan sẹni yánnayànna ọ̀lẹ́tọ̀ sí kíníkan ẹ jẹ́ àfi Yorùbá kan gbà á ná ẹni Yorùbá tó bá fẹ́ bọ́bẹ̀ kọ́ gbà padà fún wa ná ń bọ̀ bá débẹ̀ ká máa gbé sí pé kọ́ mọ́ àlẹ́ Yorùbá ni tó bá ṣe ń dá fẹ́. kí wàá ní ojúṣe yín gẹ́gẹ́ bí olóyè láwùjọ láti ran ọmọ Yorùbá pàápàá jùlọ ọ̀dọ́ tó kàwé tí wọ́n rí bí lọ ẹ ti sọ mọ́nà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tọ̀kùlú láwùjọ yìí ilẹ̀ Haúsá ni wọ́n ti pín sí ní ẹ̀tọ́ kò sí ẹ̀tọ́ kankan tẹ́mi fẹ́ sọ fáwọn ọ̀dọ́ Yorùbá tí wọ́n kàwé tí wọ́n ò ríṣẹ́ ṣe èmi ò lè gba ìrìnsẹ̀ kan tí mo gbélé tí ń gbé fẹ́ nìkankan kò sí nǹkan advice mi fún ojú pé kí gbogbo kóra wa papọ̀ kájọ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ bàbá wèrè tí ń bẹ́ẹ̀ ṣe sáà ìdarí àwọn ọmọ Yorùbá. yes àwọn ọmọ Yorùbá àwọn ọ̀dọ́ Yorùbá kan bẹ tán wọ́n sì da ẹgbẹ́ rẹ̀ tán wá tó ti bá wọn ṣe mítì tẹ̀lẹ̀ ta pé ẹ lọ kóra yín pọ̀ gbẹ́lẹ́ bákà ẹ bọ́ta kájọ ṣe lálẹ́ kájọ bẹ́ gbòòrò ká pe mítì sí mọ̀ pò ká pe gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátápátá fẹ́ rí wọn ọba tí ọba ti wá ká lọ sún àfihàn náà ọba tó bá ti kọ̀ ká pè ní mítì ọba yòówù tá a bá ti lè pè pé ọya ní mítì Ìbàdàn ládẹ̀ fi sí Ìbàdàn ní sẹ́ńtà tata ni ọjọ́ tí ń kọ́ Ọlọ́run lọ́mọ ta ni ọba mi ọjọ́ tí wọ́n mọ̀ gbà tí mo wálé ayé ni ọjọ́ tí ń jáde láyé Ọlọ́run lọ́mọ ta ni èmi àti sọmọ aládé fún pátá ni ọjọ́ tí ń kọ́ Ọlọ́run lọ́mọ a pè mítì ní gbogbo àwọn ọ̀dọ́ Yorùbá ká pè mítì pé gbogbo ẹ̀yọ́ bá tẹ̀lé Yorùbá pátá afẹ́rí nímọ̀ kò wọ́ ọba tí ọba ti wá ká lọ sùn àfẹ́ ná ọba tí ọba ti wá ká lọ ju àfihàn ná bí gbogbo ẹ̀yin Yorùbá yọ ọ̀dọ́ tẹ kàwé tẹ fi lè ríṣẹ́ nìyẹn àjọ sọ́ọ́dẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ lélẹ́yìn tẹ̀ bá dẹ̀ gbogbo ọ̀dọ́ gbogbo ọ̀dọ́ gbogbo ọmọ ọ̀dọ́ lé ní ẹ wò àwọn ọmọ yunifásitì wọn lọ ń fọ tọ́lẹ̀tì ní òyìnbó àwọn yunifásitì tó ká Yorùbá wọn lọ ń fọ tọ́lẹ̀tì ẹ kó rí bẹ́ẹ̀ àwọn ọmọ yunifásitì tó ka ìwé gidi wọn lọ ń fọlẹ̀ nílùú òyìnbó wọn lọ ń fọlẹ̀ ní South Africa wọn ba gbódúkẹ́ àwọn jẹ́ Ghana tó yẹ pé ńgbà tẹ́mi gbọ́njú àwọn Ghana tó wá wípé àwọn náà máa ń ṣe sóbàtà náà wọ́n ṣe ní Nàìjíríà nílẹ̀ Yorùbá wá bíbá wọ́n ṣe sóbàtà àwọn Tógò wọn bá àwọn bàbá wa kọlẹ̀ lóko ni àwọn Kútọ̀ wọn bá wa kọlẹ̀ lóko ni àwọn Benin wa ń dìpọ́tì àwọn Yorùbá wọ́n ń dìpọ́tì wá Nàìjíríà padà Benin wa ń dìpọ́tì Nàìjíríà Tógò ń dìpọ́tì Nàìjíríà Ghana ń dìpọ́tì Nàìjíríà South Africa ń bá pa àwọn Nàìjíríà ń bẹ̀ yẹn South Africa tó gbogbo àwọn kíní wọn àwọn Benin Tógò wọ́n máa ń ṣàgbàṣe wọ́n máa ń ṣe àgbàṣe àwọn Niger wọ́n máa ń tọrọ owó wọ́n do sára mọ́tò wọ́n máa tọrọ owó wọ́n sọ kíní kan mọ́rí wọ́n ro irun wọ́n máa tọrọ owó lọ́wọ́ tí mo gbọ́njú mọ̀ àwọn Ghana yẹn wọ́n máa ṣe sóbàtà wọ́n máa gbé kíní kọ́ ọ́n máa ṣe sóbàtà lábọ̀ ayọ́ tó ń jò níbà garawa dìbàṣíà Ghana ni gbogbo àwọn Nàìjíríà wa ń sá lọ́wọ́ sí wọ́n á dìpọ́tì wa tọ́ra àwọn Yorùbá láfi yà Áfíríkà síra wa lọ́kàn ká spark
pé enough is enough ó ti tó báyìí a fẹ́ béèrè ẹ̀tọ́ wa bẹ́ẹ̀ ni. ní ìgbà tí a dìbò tá a dì kọjá ẹ fi yá àwọn aráàlú pé ẹ fẹ́ gbàgbọ́ ti gómìnà tẹ́ẹ̀dẹ̀ tó gba ayé gbọ́ táwọn tó rẹ́jà ti dúró bọ̀ láìpẹ́ náà láàrin àsìkò gbà tó ìbò tó lọ ẹ fi yé wa pé tí ọmọ Òkè Ògùn kọ́ bá dìde tó wá gba tíkẹ́ẹ̀tì lẹ́gbẹ́ tó wù kó jẹ́ ẹ tì lẹ́yìn ẹ dúró gẹ́gẹ́ bí ọmọ Ògùn tẹ́yìn náà jẹ́ àmọ́ láìpẹ́ ọjọ́ yìí tí wọ́n sin gómìnà àná sẹ́nitọ́ late Abíọ́lá Ajímọ̀bí ẹ sọ̀rọ̀ kan tẹ́gbẹ́ tó jẹ́ nǹkan tó yẹ pé ó fẹ́ẹ̀ máa ní rìnrìn nígboro òṣèlú nípìnlẹ̀ Ọ̀yọ́ pé tẹ̀sí ló kàn tẹ̀sí àjẹgómìnà torí pé ọmọ ilé ni sẹ́nitọ́ Teslim Fọlárin ojú wo lẹ́bi wọlé àti ń gbé tọ́mọ Òkè Ògùn máa gbàpò tí lẹ́yìn wọn ọ̀la ní ọdún ìbò tó ń bọ̀ ní 2023 báyẹn ṣe yanjú àárín méjì tí sẹ́nitọ́ tẹ̀sí àti ọmọ Òkè Ògùn tọ́lọ́mù bá kádà pé ó gba tíkẹ́ẹ̀tì pé ó fẹ́ láfikún kó fẹ́ dípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Yorùbá ní gbogbo nǹkan pẹ̀lú ètò náà tọ́ ọmọdé ọba dẹ̀ tẹ̀kú dà ọ̀gbọ̀dọ̀ béèrè kú tó pa bàbá ẹ̀ o tọ́ ni mo sọ bẹ́ẹ̀ sẹ́mọ̀ pé gómìnà tó kú gómìnà Ajímọ̀bí kọ́nà fọ̀rùn kẹ́ ọ sọ nǹkan kan tó kú gbà yẹn pé tó ń bá ti gbé ìjọba lẹ̀ wọ́n gbé fún Òkè Ògùn ni ṣètò understand ohun tó ṣe yẹn tọ́ ẹ kó rí ṣe ni ó kọ̀ lóní parẹ́ tí ó kọ̀ lóní tẹ́tà yóò fi tán pé gómìnà tó kọ́kọ́ gbé ìjọba tó parí ìjọba báyìí tó dẹ̀ yà ń fà fọ́ọ̀mù Òkè Ògùn ó pẹ̀lẹ́ ní báyìí yọ wà ní òwe tán ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n sọnù gómìnà ni nípínlẹ̀ Èkó wọ́n sọnù ẹni nípínlẹ̀ Ògùn wọ́n sọnù ẹni ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́yàtọ̀ lọ́jọ́ pé Ìbàdàn nìkan ló ń ṣe gómìnà èyí tí gómìnà Akálà ṣe ó ní opportunity tí ìbá yẹ pé ọ̀sálàdọ̀jà ń fasẹ̀ tí bàbá Adédìbò fún ní support. wọ́n lè jọ ṣiṣẹ́ papọ̀ tẹ́bí jọ sáwọn fasẹ̀. èmi Àdìsọ́mọ Aládìmú Ládọ̀jà mo support gbà yẹn èmi ò support Akálà láti yí Ládọ̀jà pò ẹ lọ wá dìda ẹ bọ́tà ni wọn ò sọ̀tà fún yín. wọ́n lè jọ fa wọn fasẹ̀ èmi ò support èmi kẹ èmi kọ́ èmi ni mo gbógun tí wọ́n kó wọn ní Ládọ̀jà ẹ̀ bí torí mi ò kí dalẹ̀ yẹn ẹ̀ Ládọ̀jà mo wà tí gbogbo ayé mọ̀ tílẹ̀ mi gàdá tọ́lọ̀ mọ̀ tó ti yé èmi ò support kí wọ́n impeach Ládọ̀jà èmi support kí wọ́n gbọ́dọ̀ yá Ládọ̀jà ni ó parí ìjọba yìí but opportunity tí gómìnà Akálà nígbà yẹn ni pé ó wà pẹ̀lú bàbá wọn rí kinní yẹn ṣe ló fi rí gómìnà ṣe ṣùgbọ́n tá a bá fẹ́ tó kinní yìí tí ó fi da ó tọ́ ni mo sọ bẹ́ẹ̀ ó tọ́ ni mo sọ pé tẹ̀sí ni màá tẹ̀lé torí pé mo bá tẹ̀sí sọ̀rọ̀ ọ̀dẹ̀ ní tó ń bá ẹ ṣe o ó ṣàdéhùn fún mi kó tó ń bá ẹ ṣe òun ló wọ́n jẹ gómìnà àkọ́kọ́ tí ó parí ìjọba tí ó gbé fókè òun wọ́n dẹ̀ fi sínú kọ́nsú ẹ̀ pé agbọ́dọ̀ mọ sóònù gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni torí pé Ìbàdàn Ìbàràpá local government mọ́kànlá ní gbogbo ẹ̀ Òkè Ògùn ló ní 22 tó pọ̀ jù àwọn Òkè Ògùn ló ní local government tó pọ̀ jù so ti ẹ́ sì sẹ́ńtọ́ tẹ̀sí jẹ́ promise mi pé òun sọ fún mi gbangba lòun sọ òun Ọ̀yọ́ sọ tí Ọlọ́run bá fún wọn ní ọ̀pọ̀ tó gbẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ o òun ó rí pé òun ṣe é sínú constitution wa débi pé a mọ̀ sónù gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni kò ní jẹ́ pé Ìbàdàn nìkan náà mọ̀ sí pé tí ibẹ̀ orí ló pé bá ṣe lé ní ẹgbẹ́dọ̀ rí ó ṣe lọ́la kí ní kan àti sípò ṣe lọ́tún la bá ṣe mọ̀ pọ̀nù ẹgbẹ́dọ̀ ó ṣe ń jọ mẹ́rin Akínyẹlé ó ṣe ní jọ márùn bá ṣe mọ̀ pín nǹkan wa nù bá ṣe mọ̀ sónù ẹ̀rùn tí ó fi kárí kálukú kò ní jẹ́ pé nìkan ní ìṣe ṣe mọ̀ pé tó múrú àbábẹ́ wa tó bá lè ṣe tòótọ́ ó kọ́ tẹ lónìí parẹ́ ọmọ Òkè Ògùn lémi sọmọ alẹ Òkè Ògùn original ọmọ Ọ̀yọ́ ti dẹni bí tí máa wá rẹ nìkan tó múrú àbábẹ́ wa gbogbo nǹkan tí bá ní ní ìsọpọ̀ tiẹ̀ kó sọ ó ṣe tó dẹ̀ ló wọ́n ṣe because tàbá ti rẹ nìkan tó bá lè ṣe tó débẹ̀ tó fi sínú kọ́nsùn wa ó ti tán tó ti wà nù tàn bẹ́ẹ̀ ó ti di pé ká mọ sóònù ẹ̀ ni kí kálukọ́ dẹ̀ mọ bọ́ bẹ́ẹ̀ nírọ̀rùn títẹ̀sí wa promise mi pé òun ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan tí mo dé àti pé tẹ̀sí tẹ̀ ń sọ yìí ó ti ṣe mí lóore láì níye gbà nígbà tí London ban mi ohun tí kálukú bá ṣe ní ọgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn pípù yẹn tán bá ti dépò tán ojú wọn máa ń dí wọn ẹrẹ́tì gbogbo promise wọn mọ́ ni wọn ẹrẹ́tì nǹkan gbogbo nǹkan tẹ́ẹ̀ ti sí wọn á gbàgbé wọn gbàgbé àwọn Òkè Ògùn ní ká ṣera wa lọ́kàn àwa la ní 22 local government àwa lẹ́ka mọ̀ debate. ẹni London ban mi. London ban mi ní 2006 2006 yẹn èmi ń bá wọn mo wà lẹ́yìn Ládọ̀jà mi support àwọn Teslim Fọlárin sẹ́nitọ́ tẹ̀sí wá wà ní senate leader mo wá ní di lẹ́tà látọ̀dẹ̀ láti mú lọ sí British Embassy láti lè lọ lift ban ọ̀rẹ́ mi kẹ́ni tí bá lè get lẹ́tà tẹ̀sí àti senate leader wọ́n lift ban yẹn mo nírọ̀ ní ọlọ́lọ́ ń gbọ́ bó ni mo fẹ́ dọ́dọ̀ tẹ̀sí ẹni tí mo ń bá jà tẹ́mi support Ládọ̀jà mo wá lọ sí Àbújá mo fọ káàkiri lọ
mo wá dé ọ̀dọ̀ mánu ìṣẹ̀lẹ̀ sẹ́ńtọ̀ yìí mo kọ́kọ́ rí sẹ́ńtọ̀ mi sórí ní ṣe bí ọmọ tẹ bọ́mọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni bàbá gọ́wọ́ sẹ́ńtọ̀ yìí ọ̀nà lọ́wọ́ mo ní mi mọ́ mọ́sẹ̀ ìpínlẹ̀ Ládọjà ni mi support mi mo sì lè dọ́dọ̀ ẹ̀ ó ní kò sí nǹkan kẹ́mi ó ní kí n try kí n dọ́dọ̀ ẹ̀ ó ní tẹ̀sí sí yẹn báyẹn ó ní kò ní fẹ́ wo sáìdì pé bóyá mo support Ládọjà rárá mo dẹ̀ dọ́dọ̀ sẹ́ńtọ̀ tẹ̀sí mi ó dẹ̀ liste ó lé àlejò bọ́tọ̀ ó ní kí n jókòó ó ní kí sẹ́kítì lọ táìpù lẹ́tà yẹn wá ó dẹ̀ sáìn yẹn ó tún kọ̀ wá sáìn yẹn lásán o ó tún wá rán sẹ́kítìrì àti lọ́ọ̀yà ẹ̀ tẹ̀lé mi kàn mú lẹ́tà yẹn lọ sí ẹ́mbásì yẹn ní Àbújá kí n tẹ̀lé wọn pẹ̀lú pálí mi àwọn ẹ́mbásì wa làwọn máa lórí ká ní tẹ̀sí bá jẹ́ ẹni tí wọ́n fi oró yaró ni kò ní dá mi lọ́wọ́ ní kò ní lé mi jáde ni àmọ́ rò pé irú ẹ̀dá ò lélẹ̀ ìyẹn dáadáa mọ́ ọlọ́kùnrin ẹ́ bí mo sì bẹ̀rẹ̀ sí lọ sí London láti 2006 irú èdè mi fẹ́ nìyẹn tó ń ládé tó dẹ̀ síbẹ̀ ó ní máa ṣe fún ẹ tó ń dè máa ṣe fún ẹ lọ kó padà wá ó dẹ̀ ṣe máa rí aládéhùn lọkùnrin so tó bá tún wà lè ṣàdéhùn fún mi pé o tí òun bá lè rí opportunity débẹ̀ o òun ó fi sínú consult ṣe pé àmọ́ sóònù gọ́vnà ìpínlẹ̀ kò sí gọ́vnà tó ti débẹ̀ tó ti bẹ́ẹ̀ bàbá mi gan tí mo tẹ̀lé gan bàbá mi Rasidi Ládọjà àwọn kan ṣerú ẹ̀ tí gọ́vnà kan bá wá ṣerú ẹ̀ bọ̀ ohun tí ò jẹ́ bàbá mi ó lè wà lọ́kàn bàbá mi Ládọjà kó ṣe torí wà fún òfin lọ́kàn balẹ̀ gbà tí ìṣèjọba wọn ò fi bàbá mi Ládọjà lọ́kàn balẹ̀ wọn gbógun ti kì í ṣe torí tèmi wọn torí ohun tó mọ ọ̀nà mọ òsì tó bá wọn tó fi gbógun ti bàbá yẹn Ládọjà already àti ṣe dáadáa pínlẹ̀ Ọ̀yọ́ torí Ládọjà máa ń fetí mọ́ lísìn sí yàn already àti ṣe tó dáa nípa gbogbo àwọn òṣèlú ń jóná yọ̀ ń gbà yẹn ẹ̀sùn náà sàn bọ́ wọ́n gbógun tì í wọn ò jẹ́ kó fi àlàáfíà síjọba yẹn wọn ò jẹ́ kí bàbá Ládọjà fàlàáfíà síjọba yẹn gbà yẹn ẹ̀sùn náà sàn bí ó ti ẹ̀sẹ̀ dáadáa bí ó ṣe dáká ni wọ́n fún láì tó ń filẹ̀ tó fi àlàáfíà síjọba àmọ̀rún tó fẹ́ yẹ kó wọ́n fún lálàáfíà ẹ̀sùn náà sàn so sẹ́ńtọ̀ tẹ̀sí wá promise pé tí òun bá lè débẹ̀ òun lòun wọ́n jẹ́ gọ́vnà àkọ́kọ́ tí ó fi sínú kọ́sọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ pé agbọ́dọ̀ mọ sóònù gọ́vnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni pé kì í ṣe pé ojú kan ló yẹ kí gbogbo ọmọ wa lọ títí tí bẹ́ẹ̀. sábàlì sọ pé lọ́jọ́ iwájú nísìn à ń wo bàbá wa olóyè Sunday Igboho tó gba ayé mọ̀. èmi ò lè ṣe gọ́vnà ohun tó ní jẹ́ kí n sọ fún fẹ́ ṣe gọ́vnà ń gbà yẹn agbo ẹ̀fẹ́ láwà èmi kàn fi sakara agbo ẹ̀fẹ́ ni but irú gbogbo orú wọn tẹ kàwé aláwọn àbúrò tó ká aláwọn ẹ̀gbọ́n tó kàwé dáadáa náà a fún support kí ni mo tún wá lọ́dọ̀ Ọlọ́run ọ̀kánjú àrùn kí ni mo wá tọ́lọ́run ṣe fún mi gọ́vnà ìwé ni kí n mọ̀ wá kiri n ò lè ṣe kánsílọ̀ kí ni mo fẹ́ ṣe gbogbo nǹkan tọ́lọ́run fún yẹn lọ́lọ́run fún mi gbogbo ọmọ tí mo bí ìbò náà ń gbé ilé tí mo ti ní Nàìjíríà lẹ́nìí mi lè sọ ó lé mẹ́ẹ̀ẹ́dógún ọkọ̀ wo ni mo gómìnà ń gò ti ń gùn ọkọ̀ òun gómìnà fẹ́ gùn afọkọ̀ tí mo ń gò ti gómìnà ògùn kí mo tó ń wá ọ̀kánjú àníyẹn ó lè Yorùbá dẹ̀ ní ọ̀kánjú àtó lè gẹ́gẹ́ ló jẹ́ ó ní ọ̀kánjú àwọn ojú kólé olè ń gùn ìṣẹ́rú kí mo tó ń wá tọ́lọ́hùn òsè fún mi bí COVID-19 ṣe le tó mo lọ ìlú èbó mọ̀sẹ̀ dé ni gómìnà mi ló lọ́pọ̀ tún láti travel lásìkò èmi travel mo lọ mo dé padà gẹ́gẹ́ bí London náà. mo lọ Germany mo lọ London mo lọ káàkiri bó ṣe wù mí mo dẹ̀ balẹ̀ padà sí Nàìjíríà yes so ẹ̀wọ̀n kan báyẹn so àdéhùn tó ṣe yìí ó jẹ́ nǹkan tó dùn mímí ni mo fi sọ pé tẹ̀sí lọ́kàn báyìí. tẹ̀sí lọ́kàn báyìí. yes pẹ̀lú ohun tí tẹ̀sí sọ pé wọ́n ṣe fókè ògùn yìí ọkàn tẹ̀sí báyìí. ẹjọ ta gómìnà tó jọ rẹ ní tàbí gbọ́. lẹ́yìn gómìnà Rasidi Adéwọlú Ládọjà èmi ò mọ gómìnà kankan tí mo súnmọ́ gómìnà tí mo súnmọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá mi Rasidi Adéwọlú Ládọjà ni òun lọ́lọ́run dẹ́ lù tí mo fi dùn tí mo dì lẹ́nì ó kọ sẹ́ńtọ̀ Rasidi Adéwọlú mo lò káàkiri òun ni mo lọ lọ́dọ̀ Ìlọ́lá ó ní ọdún tó fi jẹun lọ́dọ̀ Ìlọ́lá tí mo ń jẹun àsùpọ̀ wọn Ládọjà kọ́lọ́mọdé Ládọjà òkú báyìí kọ́lọ́n jẹ́ kó dẹ́kun ọba Àbàdàn kọ́lọ́n bá ń ti bàbá lẹ́kọ́ mọ́ gbẹ̀mí ẹ̀ báyìí torí pé tí Ládọjà bá sọ fún ọ pé ń sìn kan fún ọ yóò ṣe Ládọjà láwọn ẹ̀ ṣe fún àwọn ilẹ̀ sáyé tiẹ̀ kí wọn náà mọ̀kànjú ààrẹ tiẹ̀ kọ́ wọ́n bùnmí lọ kọ̀ láwọn lọ́dọ̀ tèmi Ládọjà Ọlọ́run ló Ládọjà fẹ́mi déhùn tí mo dìlé ní ó kọ́ rẹ̀ mọ́ káàkiri lẹ́nu wíyẹ̀ Sunday ọmọ Ládọjà ni ẹ̀ tí wọ́n stand so Ládọjà nìkan ni gómìnà tí mo lè sọ pé mo súnmọ́ jọba rẹ̀ gómìnà mi tàjọ ń káàkiri ní Ọ̀yọ́ state ń bí lọ́sùn Oyinlọ́lá ni gómìnà tí mo ń tẹ̀lé tí ń wọ sútù lẹ́yìn rẹ̀ báyìí tàjọ ń wọlé jáde tàjọ ń jáde wọlé àjọ sílé tí mo wà ń bẹ̀ ni àti gómìnà Oyinlọ́lá ẹ̀tọ́ náà sáà Londo state mímí kò ní gómìnà tàjọ ń wọlé jáde tó ṣe dáadáa fún mi
nínú àwọn Yorùbá tó jẹ́ gómìnà tó ṣe dáadáa fún mi. ṣé wàá fẹ́ nípa àwọn gómìnà tí kò ọ̀tá yín ni wọ́n jẹ́ ni. wọn yìí sọ̀tá mi ń súnmọ́ wọn ni ẹni tí bá súnmọ́ wọn ni mi ṣe gìrìgìrì sí ìmọ̀kọ́jẹ́ tí wọ́n sọ pé mo dé wá fún mi ohun tọ́lọ̀ fún mi mọ́ tó mi ẹ ti rán stand tọ́lọ̀ bá fún mi tó mi èmi ń bí iṣẹ́ tí mo yọjú sí yẹn ìjọba tí bẹ́ẹ̀ mo ṣe wàhálà dáadáa tọ́lọ̀ rí mi torí pé PDP ni mi mo ṣe wàhálà ń bẹ̀ dáadáa tẹ́nibọ̀dì mọ́ deputy governor brother mi ni wọ́n ọmọ ògbójọ ni wọ́n lá nìyẹn àbúrò ìyá mi ni ẹ̀gbọ́n mi dáadáa dẹ̀ ni kì í ṣe pé ń kẹlẹ̀ ọkọ̀ ẹ̀kí tó rí kò dẹ̀ sí owó tí mo bèèrè lọ́ẹ̀ tí ò ní fún mi kì í dẹ̀ ṣe pé sẹ́yìn fún mi lówó wọn lọ́ọ́ bá gbé bàrà mo nídìí owó yóò lọ gbé wàhálà ẹ̀dẹ́ nìyẹn ẹ̀fún Sunday lówó wàá gbowó kó ń bẹ̀ ni so kò lè mọ wà ń jọba kébì mọ fa nǹkankan peacemaker ni mí tí mo ní certificate èmi ẹ ṣe olóorun mi ṣe jàǹdùkú èèyàn ta ló lè sọ pé Sunday Igboho ń jàǹgbò èmi Àdìsọ́mọ Aládìkún gbogbo nǹkan tọ́lọ́ fún mi yàtọ̀ èmi yàtọ̀ sáwọn olóorun báwọn illiterate pọ̀ nù wọ́n ní ara ìyá mọ̀ wọ ara wọ́n mọ̀ wọ ara pàtí mo gbóyó tán mi mú gbó mi mú sìgá. olóyè Sunday Igboho bàbá wa láìpẹ́ yìí nípa ètò ìsìnkú àti fìdáwó prayer tó ń ṣe fún gómìnà àná awuyewuye kan wá tọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn ìgbìmọ̀ àti arábìnrin Chief Florence Ajumobi kí lè sọ láàrin ẹ̀dẹ́ kí wọ́n ń tàun síra àwọn ìjọba fún aláyèká wọbẹ̀ ní wọn jẹ́ káwọn ọmọdé fẹ́ ṣìṣìkú ni kí lè sọ láàrin ẹgbẹ́ tó jẹ́ peacemaker. mi ò lè sọ gángan pa yẹn o kò sí tọ́kàn mi pẹ̀lú yẹn bí gọ́vnà ṣe Mákindé ọba lọ síbi ìsìnkú former governor wa ẹ̀kí wà ń tẹ̀mí pẹ̀lú yìí bí àwọn gọ́vnà former governor bá sọ̀rọ̀ sí gọ́vnà ṣe Mákindé ẹ̀kí ń tẹ̀mí àwọn ni wọ́n jọ mọ̀ bẹ́ẹ̀ wọ́n jọ sẹ́tù yẹn láàrin ara wọn yẹn ò sínú ọ̀rọ̀ Yorùbá yẹn ò sínú ọ̀rọ̀ tá à ń sọ bí tá à ń bí mi ní ọ̀rọ̀ nípa Yorùbá nípa àpẹ Òkè Ògùn. tó gẹ́gẹ́ bí ọmọ Òkè Ògùn kí ni ipò wo ni ẹ bá Òkè Ògùn ipò wo ló wà báyìí ipò ọlẹ́dẹ̀ kó ó ń lọ lọ́jọ́ iwájú. ọdún mi ló kọ́ ọmọ ògùn sọ̀rọ̀ gbogbo wa ni kájọ ṣẹlẹ̀ alọ́kàn kájọ múra pé kókè Ògùn ọjọ́ gòkè bọ́pẹ́ títí àìdá kí Yorùbá pín kan pín wa wẹ́wẹ́ kan pín Ìbàdàn kan pín gbogbo wa wẹ́wẹ́ tàbí kẹ̀ kí wọ́n pín Ìbàdàn Ọ̀yọ́ state yìí ká dá dúró bọ̀ ẹ̀yin ọmọ Òkè Ògùn ní kẹ́ ẹ mọ́ sùn kẹ́ẹ̀jì ká ṣera wa lọ́kàn ká múra wa lọ́kàn ṣera wa báyìí ká mọ́ bìtì ara wa ká dúró ẹ ti understand ká mọ́ bì ká ṣera wa lọ́kàn báyìí kájọ ọmọ tí nǹkan kájọ ọmọ bí tá à ń lọ ẹnìkan ò lè dẹ́rù bẹ́ẹ̀ nìkan ọmọ Ọ̀yọ́ state jọ ń gbogbo wa ẹnìkan ò lè dún kòkò mẹ́ni kankan ẹ̀sítẹ́nì kankan tó lè dún kòkò mẹ́ni kankan ìjọba táwa ìjọba alágbádá ni ẹnìkan ò lè dún kòkò mẹ́ni òfin fàyè gbà wá láti sọ̀rọ̀ láti sọ nǹkan tá a fẹ́ fún ìjọba láti sọ nǹkan tí ń dùn wá tẹ́nìkan kọ̀ gbọ́dọ̀ dún kòkò mẹ́ni kankan tí ò sẹ́ni kankan tí ò alẹ́ mẹ́ni kankan kò mo lè béèrè ẹ̀tọ́ mi náà ẹ máa alẹ̀ mọ́ mi ìjọ tá a kọ́ lọ́mọ mo lè lè wá kúkú lè ju ilé babẹ́ òfin báyìí gbà wá láti béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba ìjọba tí dẹ̀ ń bẹ́ ń tà yìí náà ìjọba tó létí ni tí wọ́n dẹ̀ ń lísìn understand ẹ̀yin náà ṣe Mákindé tó létí tí mo ń gbọ́rọ̀ tó tára ẹ̀ balẹ̀ ni mo fọlọ́n tó lẹ́nu ìbára mo súnmọ́ dáadáa ọdún ló máa ń sọ dáadáa gọ́ọ̀nà ṣe Mákindé tí mo ń gbọ́ràn tẹ́ bá súnmọ́ tẹ́ bá sọ̀rọ̀ fún ọ létí tí ó gbọ́ kì í dẹ̀ ṣe pé kíní big man náà ní kó tó dépò kì í ṣe arébi pa èèyàn because ẹ wo ìgbà tó fi dúpọ̀ yẹn kó tó di bọ́lọ̀ sọ pé òun dé tọ́lọ́n bá dẹ̀ sọ pé òun dé ẹ̀dá kankan ò lè sọ pé kò tí ì dé so ti ń sìn èmi sì dẹ̀ mọ̀ pé yóò ṣiṣẹ́ tí inú àwọn èèyàn dùn yóò ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n ohun tẹ́mi ń claim ni pé gómìnà tí ó mọ̀ sọ pé ká mọ̀ ṣe rotation gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́mọ́jẹ́bàdàn nìkan ní í ṣe lèmi fẹ́ tẹ̀lé lọ́wọ́ tí mò ń bá bọ̀ yìí ẹ̀yẹ̀ tí bá wọn sọ ẹ̀yin kò ṣeé ṣe. ẹni tí ọba ti lè rẹ́ni pé tó ìtẹ́ bá ti gbéjọba lẹ́ Òkè Ògùn lọ́kàn tẹ́mi ló gbé fún báyìí tí ó dẹ̀ fi sínú kó tó kọ gómìnà náà dẹ̀ ní parẹ́ láéláé tí ó fi ní sínú constitution mi ní tẹ̀lé ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mi original ni mi bí mo ṣe wà yìí náà tí mi ń dá yìí náà mo láwọn tó fẹ́ràn mi mo sì láwọn tẹ́mi náà lè bó ti ẹ̀jẹ̀ ìyàwó mi àtàwọn ọmọ mi mo lè bá sọ̀rọ̀ èmi náà sàn léyìn ẹnu ìbò kan tẹ́mi náà àtàwọn ọmọ mi nǹkan kékeré náà kọ ẹ ti understand bọ́dẹ̀ sí wà yẹn bọ́lọ́ bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sí fún gbogbo àgbáyé bí i gba 1 million yọ lọ́ta kódà náà àwọn tó fún lówó ọ̀tá rẹ̀ mẹ́mẹ́ bí wèrè ṣe burú tó tí wèrè bá kọ́ bí lè ṣe wá tí wèrè bá dé tó gbé òkúta tó bẹ̀rẹ̀ sí sọ́dún gbogbo ilẹ̀kùn gbàgbà àgbò yọ lọ rẹ̀ dẹ̀dẹ̀ ní kọ́ lọ rẹ̀ yá wèrè yẹn mo láìkí ẹ̀ dẹ̀dẹ̀ yọ lọ rẹ̀ yọ lọ́ta ẹ kò sí nǹkan kan bọ́lọ̀ ṣe débi tí n bá lọ́ta mi lè jẹ́ yẹn ẹni tó bá ti ń jẹ́ gbọ́dọ̀ lọ́ta tó bá dòdò pé mi fẹ́ lọ́ta mo fẹ́ dáńbí mo fẹ́ náìs ò lè jẹ́ yẹn tó bá ti ń ga sínú ọlọ́pàá táàrí ọmọ pọ̀ sí bó ṣe nínú. so lákòótán kí ni ìmọ̀ràn yín fún àwọn Òkè Ògùn ìpínlẹ̀ Ọ̀yọ́
àti nàìjíríà lápapọ̀ pẹ̀lú bí ọ̀tọ̀ ètò ààbò tó ṣe ń ṣe kébékébé nípínlẹ̀ àti ní nàìjíríà lápapọ̀. tí n bá fẹ́ sọ̀rọ̀ lórí pé gbogbo ọmọ yorùbá bí tó ìbò àti ọ̀rọ̀ tèmi ní kí gbogbo ọmọ yorùbá ni pé ká ṣera wa lọ́kàn ká béèrè ẹ̀tọ́ wa gbogbo ọmọ yorùbá pátápátá ká ṣera wa lọ́kàn nígbà tí wọ́n bá gba físà ní ìsìtọ́ kàwé tó gba físà tó sálò lébò tó ní o ti sú ọ ohun tó filẹ̀ ọ padà dé ba bẹ́ẹ̀ náà ní kí ni gbogbo ọjọ́ dúró fún kájọ fèsì wọn níbo lórí àbúrò sáré kó gbọ́jọ́ dúró ká mọ́jọ́ kájọ dúró ká fèsì wọn pa fẹ́ gbẹ̀tọ́ wa nígbà tí wọ́n bá ní kò tẹ́wọ̀ lọ́rùn ọkàwé tán sí òrìṣẹ́ ọ̀wá tẹ́wọ̀ lọ́rùn ọwá ń sálọ lóyìnbó ohun tó filẹ̀ nàìjíríà yẹn ọ padà dé ba ó jọ́ ń dé yẹ̀sì náà lọ́ba dé ọba ń bẹ̀ bó ṣe wà náà ló fi sí àfi gbogbo ọ ṣera wa lọ́kàn kájọ ṣera báyìí ká dìde gírì kájọ já egun yẹn pé a fẹ́ ìtọ́ wa ẹ mọ́ fi àjá mọ́ àwọn bọ̀dá wa kàwé wọn òríṣẹ́ àwọn àǹtí wa kàwé wọn òríṣẹ́ ẹ ṣe understand kájọ face wọn face lè kájọ physically kiri kájọ já physically báyìí ẹni tí ó bá kó pẹ̀ tí ó yòye ohun tẹ̀mí rí sí ni. tó ẹ ṣeun ẹ̀yin èèyàn wa ní àti àárọ̀ láti ń bá ìtàkùrọ̀sọ pọ́n ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ ní gbogbo ọmọ tó ń ṣẹlẹ̀ látọ̀tún àtòsí so ẹ̀yin ará ilé àdúpẹ́